ọjọ́ ti pẹ́. Yorùbá nígbà wo lẹ́fọ̀ọ́ ṣọ̀kan nígbà wo lẹ́panupọ̀ sọ̀rọ̀ nígbà wo ni bẹ́ẹ̀ ni yóò jẹ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ yóò wá jẹ́ bẹ́ẹ̀ kọ́ Yorùbá àtẹ̀yìn bàbá wọ̀nyí ẹ̀ ń sùn o ẹ̀sùn ẹ̀ ń ṣáàṣù o ń bí ẹ̀sùn dé ẹ̀ ń ja òun pa ẹ̀fún hun ẹ̀hún bẹ́ẹ̀ bá hun nígbà wo ni tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀tẹ̀ kẹ́ni má ní ìjà ipò ìjà ìlú yóò dópin láàrin yín gan-an ogun tá ń bá yín jà ogun ẹ̀kúlé ń bá yín jà èyí fúnra yín tó ń wá ń kọjú ìjà síra yín ẹ ti rí ọmọ ṣe ẹ̀kọ́ òkú ọ̀dà náà. Olódùmarè ọba ìta ogun tá ń bá wa jà àwa gan fún alára wa gan tó wá ń kọjú ogun síra wa Ọlọ́run ọba Elédùmarè mọ̀mọ̀ jẹ́ arógun rí bí n tí mo rọra play yìí mo fi pààrọ̀ ìtàn fún àwọn Ọ̀yọ́mèsì tí wọ́n ń dáná ogun tí wọ́n ń pète ogun tí wọ́n ń pilẹ̀ ogun tó jẹ́ wípé ohun tí wọ́n ń ṣe báyìí òun náà ni bí ìran Yorùbá ó ṣe wà lóko ẹ̀yìn òun náà ni bí ìran Yorùbá bí ọwọ́ ìran Yorùbá ò ṣe lè tẹ́tí bí ìran Yorùbá ó ṣe dèrò ẹ̀yìn pátápátá òun náà ni gbogbo ohun tí àwọn Ọ̀yọ́ ohun tí wọ́n ń san báyìí Yorùbá sì ní èsì wò ó ìwòrìwò ohun tá a bá dìjọ wò báyìí gígùn ló máa ń gún kí n tó lọ sínú agbami ètò gangan màá kọ́kọ́ lọ mú àwọn ẹ̀rí kan wá fún wa pé ọba Ọ̀yọ́ tí a mọ̀ sí Ọ̀wọ́ Adé ò jáwọ́ ogun bẹ́ẹ̀ ni Aláàfin Ọ̀yọ́ ò sinmi wàhálà àti gbógun ti Ilé Ifẹ̀ àti gbógun ti ìran Yorùbá màá wá mú ẹ̀rí wá àwọn ẹgbẹ́ kan wà tí à ń pè ní ẹgbẹ́ ọmọ Oò ní ẹgbẹ́ ọmọ Yorùbá bẹ́ẹ̀ sì ni àwọn ẹgbẹ́ kan wà tí à ń pè wọ́n ní ẹgbẹ́ Aláàfin Ọ̀yọ́ in diaspora ṣe rí àwọn ẹgbẹ́ tí a mọ̀ sí Yorùbá Mandate Group àwọn la máa ń pè ní YMG Yorùbá Mandate Group àwọn ni wọ́n pàrọwà ìkìlọ̀ sí àwọn ẹgbẹ́ kan tí wọ́n ń pè ní OAD tí a mọ̀ sí Ọ̀yọ́ Aláàfin in diaspora Ọ̀yọ́ Aláàfin in diaspora yìí àwọn ló tako ìgbésẹ̀ èyí tí àwọn ìgbìmọ̀ asòfin àpapọ̀ ní ìlú Àbújá èyí tí wọ́n fẹ́ gbé láti fi Ọọ̀ni ti Ilé Ifẹ̀ ọba Ẹniìtàn Ògúnwùsì àti ẹni bí rẹ̀ ìyẹn Sultan of Sokoto láti lè fi wọ́n jẹ permanent co-chairman of the Traditional Council we call permanent co-chairman of National Council of Traditional Ruler. Now ẹ jẹ́ kí n lọ mú ẹ̀rí wá àti tí àwọn wọ̀nyí àti tí wọ́n sọ kí èmi àti ẹ ká wá jọ fojú wò wípé kí ni Ọ̀wọ́ Adé fẹ́ gbà nínú tí wọ́n ń ṣe yìí kí ni àwọn ará Ọ̀yọ́ fẹ́ gbà nínú tí wọ́n ń ṣe yìí tí wọn ò bá gbà kí ìran Kóòtù Òjíire ká wà ní ìṣọ̀kan tí àwọn kan bá ń gbé sókè tí àwọn bá ń gbé wálẹ̀ ǹjẹ́ bí wọ́n ṣe ń gbé wálẹ̀ yìí ǹjẹ́ tí wọ́n fẹ́ gbà wà ń bẹ̀ bí? èmi àti yín á lọ kà á ní inú àwòrán tí ìwé ọ̀hún ti jáde
ọ̀rẹ́ ẹ jẹ́ kí èmi àti yín ẹ jẹ́ ká lọ kà á bí ó ṣe wà ń bẹ̀. àwọn lè sọ wípé Yorùbá Group 1 Alaafin of Oyo regarding Ooni of Ile-Ife. The Yoruba Mandate Group YMG has warned the Alaafin of Oyo Ọba Abimbola Owoade to desist from unnecessary superiority battle with the Ooni of Ile-Ife Ọba Ogunwusi Ẹnìtàn. Unnecessary superiority battle lélẹ́yìí tó sì ń dínà àti dàgbàsókè ilẹ̀ Yorùbá, tó sì ń dínà àti dàgbàsókè ilẹ̀ Kóòtù Òjíire. The YGM especially condemned the call for the withdrawal of the Senate bill seeking to establish a national council for traditional ruler by the United Kingdom-based group, the Oyo Alaafin in diaspora, OAD. The Oyo Alaafin in diaspora, OAD, had in a statement by the Secretary Afolabi Paul call for the immediate withdrawal or fundamental redrafting of the Senate bill seeking to establish a national council of traditional ruler. The body described the bill that designate the Sultan of Sokoto and Ooni of Ile-Ife as a permanent co-chairman of the proposed council is unacceptable. The group claimed that the Ooni of Ife cannot legitimately represent the Yoruba people over the Alaafin of Oyo, who it said has long been regarded as the historical and political head of the Yoruba land. Reacting to this, the Yoruba Mandate Group brought it convenience Covenant Adigun Banji Ojo declared that the Ooni of Ife is the supreme head of the Yoruba race, supreme head of the Yoruba race. The YMG Covenant lamented that it is unfortunate that Alaafin of Oyo, that it is unfortunate that Alaafin Oyo Owoade is encouraging some individual and a group to fan the ember of disunity within the Yoruba traditional institution. Akogunbanji Ojo stressed that what we need in Yoruba land now is unity of purpose, not unnecessary battle of supremacy, as that has been settled by historical record. Is what I am using this medium to express my deep concern and the grievances over the recent action of the Oyo Alaafin in diaspora, OAD. Their call for the withdrawal or redrafting of the Senate bill establishing a national council of traditional ruler is not only misguided but also divisive. The OAD's objection to the bill, which designate the Sultan of Sokoto and Ooni of Ife as permanent co-chairman, is baseless and driven by selfish interest. We, the Yoruba Mandate Group, strongly believe
that the Ooni of Ife is the supreme head of the Yoruba race, and this recognition is crucial for our unity and progress. It is unfortunate that the Alaafin of Oyo is allowing some elements to cause disunity among our people. We must not allow these divisive factions to succeed. Instead, we must stand united and support the Ooni of Ife's rightful position as the supreme leader. The proposed council is a step in the right direction, acknowledging the historical significance of the Ooni of Ife. We must not allow some elements to derail this progress. We as Yoruba people must come together and reject this attempt to show discord and confusion among us. I urge all Yoruba sons and daughters, both at home and in the diaspora, to stand with us in this quest for unity and the recognition of our rightful leader, the Ooni of Ife. We are working to unity among the Yoruba race, and I call on everyone to join us in this noble pursuit. Hashtag Alaafin, hashtag Oyo, hashtag Oyo State, hashtag Kabiyesi, hashtag Ooni of Ife, hashtag Yoruba TikTok, hashtag Yoruba. Àwọn kan wá dáhùn béèrè, there is a question on it. Àwọn kan sọ̀rọ̀, mi ò ní fọwọ́ bo reply àwọn èèyàn tí wọ́n comment lórí ẹ̀. Bí wọ́n ṣe sọ, òun náà ni mo ṣe máa sọ síbẹ̀. Eléyìí sọ wípé Ọba of Benin is even superior than Alaafin, not to talk of Ooni. Ẹ̀rí eléyìí sọ wípé not to talk of Ooni. Eléyìí náà tún sọ bẹ́ẹ̀ ìyẹn Emmy project Ooni, who is Ooni in the scheme of things, if not Awolowo that elevated the stood of Ooni. Alaafin is the political head of the Yoruba, and Oyo is the seat of the power. Then ẹnìkan wá dá lóhùn pé the council to be created in bill is traditional council. Ẹnìkan dà pé wá gbọ́ ó ní the council to created in the bill is traditional council, not political council. Ẹ má gbọ́ it is what? Traditional council, not political council. Since Alaafin is political head, maybe you should make him a senator in Oyo and allow Ooni to co-chairman the traditional council, since many of you don't even pay attention to the word you use. And the Canada only yes, Alaafin should calm down and respect Ooni. Ooni igimujina final igimujina igimu finally is ori igimujina so then leave Alaafin alone. Ikú bàbá yèyé, the king of Yoruba. Then Ọmọ Bashorun sọ pé ó fẹ́ dá fún gbogbo yín ni tí Henry Alaafin fin and so on. Ayọ̀débọ̀ Táíwò ọ̀nà ni name any Yoruba chieftain's title installed by Ooni or any war order by Ooni in Yoruba land. Even during the coronation, it was said to be good in Ile-Ife, but during the Alaafin, it was to be good for Yoruba race. Eléyìí ọmọ ìlú òkè, make una sha no forget that Oduduwa is the first Ooni. Àbí orí gbogbo yín burú ni, and so on and so on. Tí àwọn ènìyàn tí wọ́n sọ nípa ọ̀rọ̀ yìí, ẹ rí wípé bí
àwọn kan ṣe ń gbìyànjú láti rí pé kí ìgbéga àti ìdàgbàsókè kó lè wà nílẹ̀ Yorùbá ó náà ni àwọn kan ni wọ́n tún fà sẹ́yìn tí wọ́n sì sọ wípé gbogbo ohun tí àwọn ń jà fún Aláàfin ni. ǹjẹ́ ọ̀nà wo òní eléyìí ọ̀nà wo ni eléyìí ǹjẹ́ ó lè jẹ́ kí a ní lọ síwájú bí àbí ó lè jẹ́ kí a lọ síwájú? bẹ́ẹ̀ sì ni àwọn nǹkan wọ̀nyí ẹni tó yẹ kí gbogbo wa kájọ mójútó ni. kò sí ẹnikẹ́ni tó bá Sultan of Sokoto dìjàdù ẹ̀. tá a bá sì wò ó, Ilé Ifẹ̀ òun náà ni supreme head of Yorùbá torí pé Aláàfin Ọ̀yọ́ ò jẹ kankan rí. Ọba Adérẹ̀mí òun ni governor, òun dẹ̀ tún ni co-chairman, òun dẹ̀ ni permanent chairman of Yorùbá láyé Ọ̀yọ́. kì í ṣe Aláàfin ni wọ́n fún. Ọba Adéṣọjí Adérẹ̀mí ni wọ́n fún. ìtàn wà ń bẹ títàn òkúrò kí wá ló wá dé tí a wá fẹ́ da orí tàn rú. láyé ìgbà tí à ń ṣèjọba táwọn ológun ń rúlù wa tàbí tí àwọn colonize rúlù wa, bí Aláàfin ṣe ní agbára tó, ǹjẹ́ Aláàfin ni wọ́n ń pè ní gọ́fúnà bí? ṣé Aláàfin ni wọ́n pè ní chairman bí? ṣé Aláàfin jẹ́ Aláàfin of Ọ̀yọ́ ni? Ọ̀yọ́ empire ni Aláàfin ò kì í ṣe figurehead of Yorùbá. tí nǹkan bá rújú wọ́n máa ń padà lọ sí Ilé Ifẹ̀ ni. Ifẹ̀ ni the governor of Yorùbá at that time. ẹ lọ wo ìtàn. àmọ́ ó dùn mí lónìí wípé gbogbo wa ti tó kan afẹ́rìn èèyàn kan a sì ń da orí ìtàn ilẹ̀ Yorùbá a sì ń dàrú. jẹ́ ká bọ́ sínú agbami ètò gangan ìdí tí a ṣègbètò yìí pátú ń tà ń sọ bọ̀. ẹ jẹ́ ká lọ tẹ̀síwájú nípa ọ̀rọ̀ tí bàbá yìí nípa tí wọ́n sọ. tẹ́ bá gbàgbé ibi tá a ṣe dé eléyìí tá a kọ́kọ́ ṣe láàṣọ tó jẹ́ apá kìíní ó ní wípé àwọn Ìbàdàn wọ́n gbómi ìjà kaná pẹ̀lú Ilé Ifẹ̀ torí pé Ìbàdàn ò fẹ́ kí n tó padà ṣẹlẹ̀ sí Apòmù kó padà ṣẹlẹ̀ sí àwọn tí ń bá gbìgbà tí ń bá sí. ṣùgbọ́n ibi tá a sọ dé ni pé wọ́n gbómi ìjà kaná pẹ̀lú Òwu torí pé nígbà tí Òwu gbógun ti Ilé Ifẹ̀ lọ́jọ́ sí, níṣe ni Òwu parun tí wọ́n sì ṣíkú níbi tí wọ́n wà tí wọ́n sì sí ìlú Ìbàdàn. àmọ́ Ìbàdàn fẹ́ gbógun ti Èkìtì ṣùgbọ́n wọn ò fẹ́ kojú Ifẹ̀ torí pé wọ́n ti gba àwọn agbègbè kan tó jẹ́ tìfẹ̀. wọ́n ti gba àwọn apá ilẹ̀ Ifẹ̀ díẹ̀ tí Ifẹ̀ níra. tó bá jẹ́ pé káfẹ́ bẹ́ẹ̀ tọrọ pé tí ẹ bá fẹ́ òun náà ni kí Èkìtì ṣe dájú ẹ dá àwọn ilẹ̀ wa tí ẹ ti gbà padà tí wọ́n sì ní àwọn ò ní dá ilẹ̀ ọ̀hún padà ibi tí a bá dé. ẹ jẹ́ ká tẹ̀síwájú bí tó ń bó ṣe lọ. Ìbàdàn ṣe mọ̀ pa àárín Ifẹ̀ ní gbogbo wọn gbé tẹ́lẹ̀ rí náà wọ́n ti wá ní ìlú tiwọn lọ́tọ̀. Ifẹ̀ wá Ìbàdàn kúkú wá train ní wọn fúlì. So àwọn nísìnyí Ìbàdàn wá lò láti àtàkì Ifẹ̀. So even if there have any consequences like àwọn tara àwọ̀ Òwu àwọn eléyìí náà máa foríko kò ní ní dákọ̀ Ìbàdàn sí. So proxy ní Ìbàdàn lò. Bóyá ògbọ́tàn tí mo ń sọ yẹn rí majority ò tiẹ̀ gbọ́ rí bẹ́ẹ̀ fact ibẹ̀ ni mo ń sọ yẹn. bó ló ṣe wá kan Aláàfin táwọn ò fi gbà pé Ọọ̀ni kí bàbá wọn. òun náà ni mo sọ lẹ́ẹ̀kan mo ní Aláàfin èwo gbà pé kí ni gan in the first place. torí àwọn èèyàn ń béèrè pé tá gan ni tá bá ní á mú ọba kan ṣoṣo wá nílẹ̀ Yorùbá pé tá ló lórí gbogbo àwọn ọba ilẹ̀ tá a pè ní gbogbo ilẹ̀ Yorùbá yìí tá la fà kalẹ̀ tí Ọọ̀ni ní àbáláàfin. ẹ ò ṣe jẹ́ ká ṣe little exercise. Okay. Bóyá kó wá wò bóyá ìwọ fún rẹ wà reach conclusion. Ó sọ lẹ́ẹ̀kan ó ní wọ́n sọ pé ọba kan bímọ kan ọmọ yẹn wá bímọ méje. Ibo lọba yẹn ti jọba? Sáwọn ọba tó bí ọmọ kan tọmọ tẹ̀ wá bí méje yẹn. Ibo lọba yẹn ti jọba? Ọ̀kan bí ò jọba o. Ifẹ̀ ló ti jọba. Ṣé Ifẹ̀ ló ti jọba? Mo ń béèrè lọ́wọ́ ẹ náà ni. Ẹ̀yin náà lẹ́ bá wa dáhùn rẹ̀. Okay. Mi tí rò pé mo gbọ́ ń bò mí ju pé wọ́n ní Ifẹ̀ ní Odùduwà ti jọba. Ẹni tó ń pè lọ́kàn bí yẹn ṣóun jọba.
mo fẹ́ kí ẹ dákun kí ẹ dábọ̀ mo fẹ́ kí ẹ bá mi pay attention sí program yìí dáadáa tó bá ṣe é ṣe kí n tún change bá kí ẹni yìí kí wọ́n tóbi díẹ̀ mo fẹ́ kí ẹ bá mi fi ọkàn àgbà kí ẹ bá mi fi tẹ̀lé ọ̀rọ̀ tí bàbá yìí ń sọ. Oníròyìn yẹn ń bi léèrè wípé ta làgbà gangan lẹ̀ Yorùbá ó wá ní ẹ jẹ́ ká ṣe experiment ṣe bí ẹ sọ wípé ẹnìkan bímọ méje níbo ló ń tọ̀ nǹkan ti jọba ọkàn bí ẹnu mi sọ́kùn jẹ́ ọkàn bí òun jọba ó ní ọkàn bí òun jọba àwọn kan wọ̀nyí mo fẹ́ kẹ́ jẹ́ kí èmi àti yín mo fẹ́ kẹ́ jẹ́ kájọ máa fi làákàyè ọgbọ́n òun ìmọ̀ tí ń lẹ̀ Yorùbá débi wípé ìwọ tó o bá ti gbọ́ ètò yìí á jẹ́ pé o ti mọ díẹ̀ ní ìtàn Yorùbá nìyẹn ẹ̀rọ tún yẹ kó bọ̀ ọ́ mọ́ tí wọ́n bá ń sọ ìtàn Yorùbá. torí mo sọ lẹ́ẹ̀kan mo ní. wọ́n ní ó kú ṣáájú Odùduwà. ó tún kú ṣáájú Odùduwà. fine. wọ́n ní ó kú ṣáájú Odùduwà. àwọn ọmọ ẹ̀ tí wọ́n wá bí wọ́n jẹ́ méje àbí. fine. àwọn ọmọ méjèèje yẹn inú wa bí wọn gbogbo wọn fi ìlú lẹ̀ wọ́n fi lélẹ̀ pátápátá wọ́n wá bí gbà wọ́n wá kò wá sẹ́nì kankan lórí ìtẹ́ bàbá wọn. bẹ́ẹ̀ tí ibi tí mò ń lọ nìyí that very particular palace àti Ifẹ̀ etí ọ bàbá yẹn tó jẹ́ progenitor yẹn ti jọba díẹ̀ jẹ́ kí n sọ díẹ̀ fún bí dynasty 93 náà ní sí 97 ṣọmọ tó ń pè dynasty kì í ṣe ọmọ sí bàbá o àwọn ìgbà táwọn èèyàn ṣàkóso mi lè ní mẹ́wàá nú mi lè ní mẹ́fà nú ètò ń pè dynasty nìyẹn bí 93 náà ní ǹjẹ́ o mọ̀ wípé àwọn 93 tí mo sọ yìí bẹ́ẹ̀ jẹ́ o mọ̀ pé gbogbo táìtù wọn pátá látòkè délẹ̀ Pharaoh náà ń pè wọ́n títí dórí obìnrin tó jẹ gbẹ̀yìn tó wá pa ilẹ̀ Egypt pẹ̀lú àwọn Europe papọ̀ mọ́ra wọn tó ń pè ní Cleopatra. As long as that throne is there tẹ́ẹ̀ ti destroy ìlú yẹn tẹ́ẹ̀ pàlú yẹn run tí ààfin àti àga ọba yẹn sì wà ń bẹ̀ á jẹ́ pé ìpìlẹ̀ tó wà ń bẹ̀ yẹn òun náà ló sì wà ń bẹ̀ yẹn whoever that sit down there. Number one yẹn. Number two, what can we say nípa tọ̀yọ́ wa? There was time táwọn tápà wá kán wá destroy Ọ̀yọ́ pátápátá. Ọ̀yọ́ wa lọ sílẹ̀ Bàrìbá. Nígbà tọ́yọ́ fi máa padà dé láti ilẹ̀ Bàrìbá, Ọ̀yọ́ kékeré ló lọ, èèyàn tó pọ̀ ló bọ̀. Kí ló ṣẹlẹ̀ ńbẹ̀ yẹn? Mix up, àbí? wọ́n ti kọ́ ọmọ bọ̀. Nígbà tó máa fi wá padà dé, ẹni tó do lórí ogun gangan níbi tá à ń pè ní Ọ̀yọ́ kò fi hàn kan bá wọn tán lọ́yọ̀ọ́ gbọ̀gbọ̀. ẹ̀yin yẹn wa ẹ bá mi farabalẹ̀ gbọ́ ìtàn ìmú yìí sọ nígbà tí Ọ̀yọ́ parun nígbà tí Ọ̀yọ́ túká nígbà tí Ọ̀yọ́ dàrú wọ́n sá lọ sí ìlú kan tá a mọ̀ sí ìlú Ìbàrìbá. Ìlú Ìbàrìbá yìí ni wọ́n wà tí wọ́n ti wá kú tí wọ́n tó padà sí Ọ̀yọ́ ibi tí wọ́n wà lónìí. Àmọ́ àwọn díẹ̀ nínú àwọn Ọ̀yọ́ àwọn ni wọ́n sá lọ sí ìlú Ìbàrìbá. Àmọ́ ńgbà tí wọ́n wá padà dé Ọ̀yọ́ tí wọ́n wà lónìí àwọn púpọ̀ ni wọ́n padà wá yẹn ni wípé wọ́n ti gbé ọmọ ọba fọ́sùn dàrúdàpọ̀ ti wà àwọn Haúsá ti mix mọ́ wọn àwọn Ìbàrìbá ti mix mọ́ wọn àwọn Yánpé ti mix mọ́ wọn àwọn Kúntó ti mix mọ́ wọn bẹ́ẹ̀ àwọn kan náà wà tí wọ́n ń pè ní Yáràbá wọ́n ti mix mọ́ wọn.